ọjọ́ àánú lónìí, àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ìṣọjọ́ Wednesday ọjọ́rú tí ṣe ọjọ́ kẹtàlá nínú oṣù kejìlá ọdún 2023. Fúnmi Adélúgà ni oníròyìn. Síwájú kẹtọ́gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń bọ̀ ká tó máa tẹ̀síwọ́ wájú. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Lórí rògbòdìyàn fàákájà èyí tó ń wáyé ní ìpínlẹ̀ Ondo láàrin gómìnà Rotimi Akeredolu, igbákejì rẹ̀ Lucky Orímisàn Ayédàtiwà àti àwọn aṣòfin ìpínlẹ̀ ọ̀hún. Ní báyìí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu bàbá òun ti tagìrì mọ́ra láti rí dájú wípé àlàáfíà ó jọba ní ìpínlẹ̀ Ondo. Lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìlá oṣù kejìlá ọdún yìí ni Tinubu pa á láṣẹ fún igbákejì gómìnà ìpínlẹ̀ náà wípé kó gba idà ìṣàkóso agbára láti máa tukọ̀ ìpínlẹ̀ Ondo gẹ́gẹ́ bí adelé gómìnà lẹ́yìn tí Rotimi Akeredolu tí bàbá òun ò sí nílé èyí tó lọ fún ìtọ́jú ara rẹ̀ lórílẹ̀‐èdè Germany. Tẹ́ ẹ bá ti gbàgbé, nínú oṣù kẹrin ni gómìnà ọ̀hún gbéra lọ sí ilẹ̀ òkèèrè láti lọ rí tọ́jú ara rẹ̀ tó padà sí orílẹ̀‐èdè Nàìjíríà nínú oṣù keje kó tó di wípé ó tún gbéra ó tún padà lọ kó tó padà dé nínú oṣù kẹjọ mọ́ oṣù kẹsàn-án, léyìí tó jẹ́ wípé kò pẹ́ náà ni gómìnà ọ̀hún tún gbéra padà lọ fún ìtọ́jú ara rẹ̀, léyìí tó sì jẹ́ wípé láti ìgbà náà ní àga gómìnà ìpínlẹ̀ Ondo ló ti ṣí sílẹ̀ Ní báyìí, nínú ìpàdé kan èyí tí Bọ́lá Ahmed Tinubu èyí tó ṣe pẹ̀lú igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo, agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo, akọ̀wé àgbà sí ìjọba ìpínlẹ̀ Ondo àti àwọn ènìyàn lẹ́nu lọ́rọ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí, èsì àbájáde ìpàdé náà òun ló mú èso wípé kí igbákejì gómìnà náà ọ̀gbẹ́ni Lucky Orímisàn Ayédàtiwà kó bọ́ sí ipò adelé gómìnà ìpínlẹ̀ Ondo kó sì máa tukọ̀ ìpínlẹ̀ ọ̀hún lọ. Bákan náà ni Tinubu pa láṣẹ fún gbogbo àwọn aṣòfin ìpínlẹ̀ náà láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú adelé gómìnà ọ̀hún kí àlàáfíà kó lè jọba ní ìpínlẹ̀ Ondo, kí ọkọ̀ ìpínlẹ̀ Ondo kó lè máa lọ sí iwájú sí i. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ehoro ìsẹ̀yìn ló mọ eku ìsẹ̀yìn lè? Àdíá fún alákòóso fún ọ̀rọ̀ ohun àlùmọ́ọ́nì ní orílẹ̀-èdè wa Nàìjíríà Délé Aláké, èyí tí bàbá òun sọ̀rọ̀ jáde wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn lẹ́nu lọ́rọ̀ ní orílẹ̀-èdè yìí tí wọ́n lówó tí wọ́n sì lè kàn àwọn gangan ni wọ́n bẹ nídìí ìwà ìbàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ibi èyí tó ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Alákòóso fún ohun àlùmọ́ọ́nì ní orílẹ̀-èdè yìí Délé Aláké èyí tó sọ̀rọ̀ náà níwájú àwọn aṣòfin lásìkò tóun náà tó lọ sọ ohun tó mọ̀ àtohun tó tọ́ sí lábala ẹ̀ka ìṣàkóso ìjọba àpapọ̀ èyí tó dì mú lórí ọ̀rọ̀ ètò ìṣúná owó eléyìí tó lọ dáàbò bò láti lọ sọ bí wọ́n ṣe náwó sí lẹ́ka ilé-iṣẹ́ ọba èyí tó jẹ́ tòun àlùmọ́ọ́nì ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Níbẹ̀ ni Délé Aláké ti sọ̀rọ̀ jáde wípé lórí àwọn agbésùmọ̀mí, àwọn jàǹdùkú, àwọn oníṣẹ́ ibi tó fi mọ́ àwọn tí ń jìyàn gbé ó ní àwọn àgbààgbà olówó ilẹ̀ yìí, àwọn lẹ́nu lọ́rọ̀, àwọn ni wọ́n ṣe àtìlẹ́yìn ìgbárùkùtì fún àwọn oníṣẹ́ ibi náà. Délé Aláké ni kẹ́ẹ̀ tún máa wò ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó ilẹ̀ yìí ni wọ́n wa kùsà orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sì rí òbítíbitì owó ń bẹ èyí tó yẹ kí wọ́n ná fún àwọn mẹ̀kúnnù nílẹ̀ yìí. Wọ́n ní iṣẹ́ ibi òun ni wọ́n fi owó ọ̀hún ṣe pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe àtìlẹ́yìn fún gbogbo àwọn tí wọ́n ń da orílẹ̀-èdè Nàìjíríà láàmú tí wọ́n jẹ́ kó nísinmi Aláké wá tẹ̀síwájú ní ọ̀rọ̀ rẹ̀. Ó ní bẹ́ẹ̀ sì ni bá a bá ń wò ó láti ọ̀ọ́kán tó ń ti òkèrè a máa rò wípé bóyá àwọn ìbò aláwọ̀ funfun
àwọn gan ni èṣù láàlú ògiri òkò ẹni ibi èyí tó ń wa kùsà ilẹ̀ yìí tí wọ́n ń lò ó lọ́nà àìtọ́, ṣùgbọ́n ó ní ó dá àwọn lójú gbangba wípé àwọn olówó ọlọ́lá ilẹ̀ yìí àwọn gangan lẹni tó ń ṣiṣẹ́ ibi ọ̀hún. Wọ́n ní bí wọ́n ti wá rí owó náà wọn ò ná síbi tó tọ́ àti ibi tó yẹ, bí kò ṣe wípé àtìlẹ́yìn ni wọ́n fi ṣe fún àwọn agbésùmọ̀mí kí wọ́n máa dabarú ètò ìjọba àti àlàáfíà orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn agbébọnrìn ló ṣe bẹ́ẹ̀ tí wọ́n gbẹ̀mí lẹ́nu ènìyàn kan ní ìgbà tí wọ́n jí àwọn ènìyàn méje ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n jí wọn gbé lọ lójú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ èyí tá a wà yìí tí í ṣe ọjọ́ 11 oṣù kejìlá ọdún yìí o. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, ó ṣojú mi kúrò kan èyí tó ní kí wọ́n fi orúkọ bò wọ́n láṣìírí o lásìkò tí aṣojú kọ̀ròyìn ilé iṣẹ́ wa tí wọ́n ṣe ìwádìí lọ sí agbègbè ọ̀hún níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ló ní àwọn agbébọnrìn ajínigbé náà ni wọ́n wọ aṣọ àwọn ológun orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n sì dúró sí ojú òpópónà gẹ́gẹ́ bí àwọn ológun tí wọ́n jẹ́ ojúlówó láláìmọ̀ wípé oníṣẹ́ ibi òun ni wọ́n o. Ó ní lọ́jọ́ Ajé ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún yóò ṣẹlẹ̀ àwọn ènìyàn ọ̀hún náà èyí tí wọ́n dúró sójú òpópónà tí wọ́n ń dá àwọn ọkọ̀ dúró ní agbègbè ojú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn ní àdúgbò kan èyí tí wọ́n pè ní Fìdíwọ́. Wọ́n ní níbẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ní gẹ́rẹ́ tí àwọn oníṣẹ́ ibi ọ̀hún tí wọ́n ya sí títì ní agbègbè Fìdíwọ́ lójú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní dá àwọn ọkọ̀ dúró ní ìwòye àwọn èrònú ọkọ̀ wípé bóyá àwọn ológun èyí tí wọ́n dáni dúró ṣe àyẹ̀wò ọkọ̀ làwọn ènìyàn ọ̀hún láláìmọ̀ wípé oníṣẹ́ ibi ni wọ́n o. Wọ́n ní ní gẹ́rẹ́ èyí tí àwọn ọkọ̀ èyí tí wọ́n ti rí wọn dá dúró tó sì kófìrí wípé àwọn ọkọ̀ èyí lówó ni wọ́n bẹ̀rẹ̀ sí ní rọ òjò ìbọn sókè nítorí kẹ̀wù èyí tó fa ìbẹ̀rùbojo sí gbogbo àwọn ènìyàn. Wọ́n ní nínú àwọn ènìyàn èyí tó ń sá àsálà fún ẹ̀mí wọn obìnrin kan bẹ nínú wọn èyí tí wọ́n yìnbọn fún tóun kú lójú ẹsẹ̀. Wọ́n ní wọ́n tún yìnbọn fún arábìnrin kan èyí tó jẹ́ pé wọ́n fi arábìnrin ọ̀hún sílẹ̀ sínú àgbàrá ẹ̀jẹ̀ títí tí wọ́n fi parí iṣẹ́ ibi wọn o, léyìí tí wọ́n fi kó àwọn ènìyàn méje tí wọ́n fi jí wọn lọ gbé títí di wákàtí yìí tí wọn kò sì tí ì mọ ibi wọn kó wọn lọ. Wọ́n ní ọ̀kan nínú àwọn èrò tí wọ́n wá yìnbọn fún òun ni àwọn ẹlẹ́yinjú àánú ọmọ orílẹ̀-èdè yìí ni wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn ìtọ́jú àwọn ènìyàn láti lè dóòlà rẹ̀ ní ìgbà tí wọ́n fi ìbọn tún pa ènìyàn kan ní agbègbè náà. Arákùnrin kan rèé èyí tí wọ́n ti wọ́ tuurutu o bíi òbúkọ alágídí lọ sí iwájú ilé-ẹjọ́ májísírèètì tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Ìṣẹ́gun ọ̀sẹ̀ èyí tí a wà yìí fún ẹ̀sùn wípé ó jí kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta àti ẹ̀rọ alágbèéká èyí tí gbogbo àpapọ̀ iye owó ohun tó jí ọ̀hún lọ mílíọ̀nù 3 náírà. Arákùnrin ọ̀hún ti ṣe ẹni ọdún 24 o níléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti wọ́ tuurutu lọ síwájú ilé-ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí Yábà ní ìpínlẹ̀ Èkó. ẹni ọdún 24 ọ̀hún èyí tí orúkọ rẹ̀ jẹ́ Azeez Jimoh òun ni wọ́n ka ẹ̀sùn wípé ó jí kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta èyí tó jẹ́ méjì ẹ̀rọ alágbèéká méjì náà ní agbègbè Makoko ní ìlú Èkó. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ ẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún èyí tó kalẹ̀ sí Yábà èyàn adájọ́ Owai Adefọpẹ́ òun náà kọ̀rọ̀ ojú sí irúfẹ́ ìgbésẹ̀ àti ìwà èyí tí Jimoh Azeez tó wù yìí tó sì jẹ́ pé ọmọ kékeré ọmọ ọdún 24 ni o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta èyí tó jí ọ̀hún ló jẹ́ ti ọ̀gbẹ́ni kan eléyìí tó náà ń gbé ní agbègbè Makoko nílùú Èkó, ọ̀gbẹ́ni Àdìmú Olúwaṣeun. Bákan náà ẹ̀rọ alágbèéká ọ̀hún tó jí ló jẹ́ ti ọ̀gbẹ́ni Ògúndọlà eléyìí tí àpapọ̀ owó àwọn nǹkan tó jí ọ̀hún ó ń lọ bíi mílíọ̀nù 3.2 náírà. Adéfọpẹ́ tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì òun náà ló wá dá ẹjọ́ náà lásìkò eléyìí tí olùpẹ̀jọ́ èyí tó rojọ́ láti tako Azeez nílé-ẹjọ́ Haruna Magaji tó jẹ́ ìpẹ́tọ̀ ọlọ́pàá sọ di mímọ̀ wípé
ọjọ́ kẹjọ nínú oṣù kẹwàá ọdún 2023 ní nǹkan bíi aago 4 ààbọ̀ ìrọ̀lẹ́. Òun ni ọ̀gbẹ́ni ọ̀hún Asisi Jimoh ló hùwà iṣẹ́ ibi náà ní ojúlé keje èyí ò ní balẹ̀ ní Makoko nílùú Èkó, tó sì jẹ́ pé àwọn tó kù tí wọ́n jọ hùwà náà wọ́n ti lọ pápá bora kó tó di pé wọ́n rọ́wọ́ tó òun o. Wọ́n ní kó lọ san owó ìtanràn èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà 500 náírà pẹ̀lú onídùúró méjì tí àwọn náà ní dèdè owó ọ̀hún nínú àpò àpamọ́ owó wọn. Bákan náà, síwájú kó tó rí owó náà san kí wọ́n lọ fi pamọ́ sínú ọgbà àhámọ́ tí wọ́n sì sún ẹjọ́ náà sí ọjọ́ 19 nínú oṣù kínní ọdún 2024. Àkótá nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà akọrin takasúfèé ọkùnrin tí í ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Olúwatóbilọ́ba Daniel Anídùgbẹ̀ tí gbogbo èèyàn mọ̀ sí Kiss Daniel ló ti sọ̀rọ̀ léde báyìí o pẹ̀lú ọ̀rọ̀ belenja kan tó kọ sórí ìkànnì ayélujára X rẹ̀ wípé òun kì í ṣe ọmọ Yorùbá tán yányàn, wípé apá kan Yorùbá apá kan Fúlàní lòun o. Ọ̀rọ̀ ọ̀hún èyí tí Kiss Daniel tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ ló bu àgbàdo hà sí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ wípé pẹ̀lú bí ti ń sọ Yorùbá lẹ́nu tó sì fi Yorùbá kọrin yìí wípé kì í ṣe ọmọ Yorùbá pọ́nbélé nínú àwọn ọ̀rọ̀ ilé tí àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n fi ń dá padà sábẹ́ ọ̀rọ̀ ọ̀hún tó kọ fi hàn wípé wọ́n ní ó ṣeé ṣe o kó jẹ́ pé apá ilé ìyá rẹ̀ ló jẹ́ ti Fúlàní títí bàbá tó sì jẹ́ ti Yorùbá. Ṣùgbọ́n Kiss Daniel gangan tó kọ ọ̀rọ̀ ọ̀hún kò ṣe àlàyé kan pàtó lórí apá kan Yorùbá apá kan Fúlàní èyí tó sọ o. Ṣùgbọ́n òye àwọn ènìyàn tí wọ́n jẹ́ ọlọ́gbọ́n èyí tí wọ́n ka ọ̀rọ̀ ọ̀hún tó fi léde ni wọ́n ní pẹ̀lú bí ó ti jẹ́ wípé Olúwatóbilọ́ba Daniel Anídùgbẹ̀ yìí wọ́n ní orúkọ bàbá ẹ̀yìn òní yóò jẹ́ ọmọ tí yóò wá tí ìyá rẹ̀ kó ṣeé ṣe kó jẹ́ ọmọ Fúlàní, gẹ́gẹ́ bí Kiss Daniel ti sọ wípé apá kan Fúlàní apá kan Yorùbá ni òun jẹ́ o. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ àánú ọjọ́rú títí dojúmọ́ ọ̀la dátúmọ̀ aláǹfààní láti gbọ́ tòrò èmi. Mo gbà á ládùúrà wípé ilé ò nílé wa ọ̀nà nínà wá o. Fún mi Adélúgà lẹnu tó múlò yàn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.